ọdún yìí á ti ra kò ní lè kókó mọ́ mi kò ní lè kókó mọ́ ẹnìkọ̀ọ̀kan wa kò ní lè kókó mọ́ ìdílé ẹnìkọ̀ọ̀kan wa láṣẹ Elédùmarè. ìbọn ọlọ́run ìbè ènìyàn ìbá kọ́dá ayé àṣẹdá àwọn gbogbo ìdílé Jésè ọba tó sọ wá aláṣẹ ìdìbòmí gbígbóná ọba tó ní káwa máa wà kí àwa tó wà kábíyèsí rẹ o ọba tó ní kémi máa bẹ láti ọdún tó ti kọjá di wákàtí ọ̀wẹ̀ ọba tó ní kẹ́yìn máa bẹ kémi máa bẹ ọba tó ní kẹ́ni kọ̀ọ̀kan wa kó má dà wá tì pẹ̀lú màṣẹlẹ tó ní ọdún 2020 èmi àti ẹ̀yin àwà láyé àwà láàyè nǹkan burúkú ò ṣẹlẹ̀ sí wa kòrókòrókòrò kò máa kó wa lẹ́rù lọ kò kó wa lọ́mọ lọ ensas ibi ò ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa ọlọ́run ìbàrẹ̀ o ọba wa kan mádàmù òun ló wọkọ̀ 2020 tó tún bá wa wá tó tún máa bá wa wá ti ọdún yìí nítorí pé wọ́n ti sọ wọ́n ní ọdún yìí àtura kò ní lè koko mọ́ wa kò ní lè koko mọ́ èmi kò ní lè koko mọ́ ẹ̀yin kò ní lè koko mọ́ ìdílé ẹnì kọ̀ọ̀kan wa mo kí yín káàbọ̀ ọlọ́run ìbàrẹ̀ o ìbò ọmọdé ìbà àgbà ìbò ọkùnrin ìbò obìnrin ìbà wọn tó ti sọ̀rọ̀ kí àwa tó máa sọ̀rọ̀ ìgbà wọn tó ń bọ̀ lẹ́yìn mojúbà kọ́dá o ìbà ọlọ́jọ́ òní o ìbẹ̀ ọmọdé ilé ìbẹ̀ yín àgbà mo kí yín ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo ibi tí owó jẹ́ ìkànnì ìbá ti ń dé Yorùbá World Media and Entertainment World lórúkọ olóòtú ìkànnì alàgbà Kúnlé Abíọ́nà mo gbàládùúrà pé ọkọ ọba àdáàbá kò ní ṣayín lẹ́sẹ̀ ẹ kéré òkò délé láṣẹ Aláràbí lórúkọ gbogbo àwọn tí a jọ kọ́wọ́ rìn wá sí orí òtún náà lé ní alàgbà ọ̀rẹ́ mi ọ̀gá mi olùkùnrin tòótọ́ ọ̀gbẹ́ni Adélaní Ògoolúwa mo kí yín ẹ kú iṣẹ́. Kí a tó máa lọ Yorùbá wa lẹ́tọ̀ ètò ní Yorùbá wa ọdún yìí á tura fún èmi fún ẹ̀yin lágbára Ọlọ́run Aláràbí ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa mo kí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti nífẹ̀ẹ́ wa lórí ìkànnì láti ọdún tó ti kọjá látìgbà tí ìkànnì yìí ti bẹ̀rẹ̀ ẹ ṣé adúpẹ́ àmọ́ lóore Prince Adé ẹ ṣé ìgbà gbogbo wa bí ẹ ṣe máa ń fẹ́ràn ìkànnì yìí tẹ máa ń bá wa láìkí ẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátápátá àtẹ̀yin tí mo orúkọ yín àtẹ̀yin tí mi ò mọ̀ mo kí yín ọ̀gbẹ́ni Farayọlá Olúwafẹ́mi ọ̀gá mi tòótọ́ Kúnlé Abíọ́nà mo kí yín àgbà yóò dáre láṣà Aláràbí ẹ̀ ní kúkú òjijì o tọmọtọmọ tẹbí tara yín lẹ máa wà ẹ pẹ́ bí mọ́pẹ́ ti ń pẹ́ ẹ pẹ́ bí igi ìrókò ẹ pẹ́ bí ibi ọ̀pẹ láṣà Aláràbí mo kí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa owó tí ẹ ń lò láti máa fi ra dẹ́tàlì sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín náà tí ẹ fi ń wò wá Ọlọ́run Aláràbí yóò mọ pèsè fún yín bí ẹ ṣe ń bá wa pín ìkànnì náà tẹ́ ń share rẹ̀ sọ́tún tẹ́ ń share rẹ̀ sósì tẹ́ ń fẹ́ràn ìkànnì wa Ọlọ́run ó fẹ́ràn yín láṣẹ Aláràbí ibi ó kéré ó tóbi kò ní dé bá yín Yorùbá wa lẹ́tọ̀ ètò ní Yorùbá wa lórí ìkànnì yìí. Yorùbá wa lẹ́tọ̀ Yorùbá wa lẹ́tọ̀ ètò tó ká ní lágbá ètò tó fọ́ ní lóye àṣà ìṣe Yorùbá ń kárí látún lẹ́tọ̀ lábala lẹ́tọ̀ àṣà ìṣe àdúrà fún ọmọdé ló máa gbà ń gbà tẹ̀ láti ilé iṣẹ́ Media Entertainment World ilé lóko lókè òkun wọ́n gbà ètò Ọ̀ríkà náà ètò lóríṣiríṣi látún lẹ́tọ̀ Yorùbá wa lẹ́tọ̀ látún lẹ́tọ̀ lábala lẹ́tọ̀ látún lẹ́tọ̀ lábala lẹ́tọ̀ Yorùbá wa lẹ́tọ̀ Yorùbá wa lẹ́tọ̀ Yorùbá wa lẹ́tọ̀. Yorùbá wa lẹ́tọ̀ ètò tó ká ní lágbá Yorùbá wa lẹ́tọ̀. Bẹ́ẹ̀ni
Entertainment World náà láti dàbí ọdún tá a ti ń rọ̀ bí òwe. Ẹ jọ̀wọ́ ẹ bá wa fẹ́ràn ìkànnì yìí, ẹ kò gbọ́wọ́lé àmì ìfẹ́ràn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín, ẹ bá wa share láṣẹ ọlọ́rọ̀ àbí àṣírí yín náà mọ̀ ọ̀gùn, àṣírí yín náà ò ní tú. Kí á tó máa lọ lórí ètò yìí, bóyá ní ìpolówó ọjà kan tàbí òmíràn tí ẹ fẹ́ ṣe, ẹ gbé wá sórí ìkànnì Yorùbá Media and Entertainment World, àwa bá yín polówó ọjà. Bóyá ní nǹkan torí lọ́tùnlọ́tùn ní ètò wa nítọdún yìí, èyí tí ẹni tá ní fẹ̀yìn olólùfẹ́ wa lórí ìkànnì Yorùbá Media and Entertainment World, bóyá ní ọjà kan tẹ́ fẹ́ polówó ní tẹ́ fẹ́ kí ayé bá yín rí, ẹ gbé wá sórí ìkànnì yìí, àwa bá yín polówó ẹ̀. Bákan náà, gẹ́gẹ́ bí a ṣe sọ lọ́dún tó kọjá wípé lórí ìkànnì yìí a ní ohun kan tí a gbé kalẹ̀ tá a pè ní Yorùbá Wa Foundation. Bóyá ẹ fẹ́ ṣe kọ̀kọ̀ fún àwọn ọmọ aláìní ìyá ni tàbí àwọn tó kù díẹ̀ káàtó, ara iṣẹ́ wa nìyẹn lórí ìkànnì yìí. Bóyá onínú dídùn ọlọ́rẹ kan tó ní kọ̀kọ̀ tó fẹ́ ṣe, ẹ wá sórí ètò wa, àwa yóò bá yín ṣe, torí ara ohun tí a wà fún òun nìyẹn lórí ètò yìí. Ní ti ọdún yìí, kí ni mo gbé wá fún wa gan? Kí ni mo fẹ́ fi bẹ̀rẹ̀ gan fún wa ní ọdún yìí? Kí ni ohun tí a fẹ́ fi bẹ̀rẹ̀ ètò gan ní ọdún yìí gan tí a ní fún wa? Ohun àkọ́kọ́ tá a máa fi bẹ̀rẹ̀ lọ́dún yìí fẹ́yìn olólùfẹ́ wa, òun ni ohun tá a pè ní àṣà. Àṣà òun la fẹ́ fi bẹ̀rẹ̀ ètò fún wa lọ́dún yìí. A ti sọ̀rọ̀ nípa àwọn iṣẹ́ abínibí wa lóríṣiríṣi ní ọdún tó kọjá, òun la fi bẹ̀rẹ̀ lọ́dún tó kọjá. Ní ọdún yìí, àṣà wa òun ni a fẹ́ fi bẹ̀rẹ̀ ètò fún wa ní ọdún yìí. Kí là ń pè ní àṣà gan? Ìjẹ́ àṣà tí ẹ wà ní ilẹ̀ Yorùbá gan? A mọ̀ pé àṣà wà ní ilẹ̀ Yorùbá, èyí tí à ń ṣe, tí à ń tẹ̀lé. Láìsí àṣà, àṣà wa gangan òun ló jẹ wá lógún lórí ìkànnì Yorùbá Media and Entertainment World. Lára àṣà tí a ní ní ilẹ̀ Yorùbá la mọ̀ pé àṣà ìkíni wà ń bẹ̀, àṣà ìsọmọlórúkọ wà ń bẹ̀, àṣà ìgbéyàwó kò ṣe má ní ní kókó ní àṣà ìgbéyàwó lára àṣà tí a ní ní ilẹ̀ Yorùbá. Bákan náà, a ní àṣà ìsìnkú. Lórí ìkànnì yìí nítọdún yìí lóhun tá a máa fi bẹ̀rẹ̀ fún wa lọ́dún yìí, a máa mú àwọn àṣà yìí lẹ́yọ kọ̀ọ̀kan fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ̀gbádùn ètò wa lórí ìkànnì yìí. Bákan náà, lára ohun tá a tún ní fún wa ní ọdún yìí, lára ètò wa tá a ní fún wa lọ́dún pé ọ̀kan òjọ̀kan òwe Yorùbá òun ni a máa gbé wá sórí ètò yìí fún wa ní gbogbo ọjọ́ tí ètò wa bá ti ń wáyé. Ṣùgbọ́n kí la fẹ́ fi bẹ̀rẹ̀ gan ní ọ̀sẹ̀ yìí? Òun ni àṣà. Àṣà wo gan ni a fẹ́ fi bẹ̀rẹ̀ fún wa lónìí? Fún ẹ̀yin olólùfẹ́ wa láti gbádùn ètò wa fún tọjọ́ òní, àṣà kan la fẹ́ fi bẹ̀rẹ̀ fún wa ní ọjọ́ tòní tí a pè ní àṣà ìsọmọlórúkọ. Àṣà ìsọmọlórúkọ ni a fẹ́ fi bẹ̀rẹ̀ fún wa ní ọdún yìí. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé kò ṣe má ní, òun ni ọmọ bíbí jẹ́. Ọmọ bíbí ṣe kókó, ọmọ ní ìní Olúwa, ọmọ inú ni èrè ẹ̀. Bá ṣe mọ̀ pé ọmọ kókó ni ọmọ jẹ́, òun ló fi jẹ́ pé a máa fi àṣà ìsọmọlórúkọ bẹ̀rẹ̀ fún ẹ̀yin olólùfẹ́ wa ní ọdún yìí àti lórí ètò lọ́sẹ̀ yìí. Ọmọ ní ìní Olúwa, ọmọ inú ni èrè ẹ̀. Ọmọ bíbí, àṣà ìsọmọlórúkọ òun ni a ní fún wa tí a máa fi bẹ̀rẹ̀ fún ètò nítọjọ́ tòní. Kí ni àṣà ìsọmọlórúkọ? Kí ni àṣà ìsọmọlórúkọ? Kí ni ìwúrí? Báwo ni ọmọ ṣe rí? Báwo ni a ṣe mú ọmọ gan ní ilẹ̀ Yorùbá? Nígbà tí a bá dé látòkè náà, àwọn ohun tí a fẹ́ sọ nípa ọmọ, èrè ọmọ, bó ṣe yẹ ká mójútó ọmọ gan, a máa mọ̀ torí pé kókó ni ọmọ, ẹ̀bùn pàtàkì sì ni ọmọ bíbí. Ẹ bá mi tọ́jú ọmọ mi, ẹ bá mi wọ́n láwòye, ẹ bá mi tọ́jú ọmọ mi, ọmọ mi ó, ọmọ mi
àrídùnnú ọmọ ló máa jẹ́ fún wa láṣẹ Aláràbí ọmọ wo ò ní sọnù bí àní fojú sunkún wọn. Mo gbàdúrà fún gbogbo àgàn tí wọ́n wo ojú Ọlọ́run fún ọmọ rere Ọlọ́run yóò fi ta wá lọ́rẹ láṣẹ Aláràbí. Ẹ ṣàmì kẹgbẹ́ tó àmì ẹ̀mí lórí ìkànnì Yorùbá Media and Entertainment World náà làwà. Ẹ bá wa share ẹ bá wa bí àwọn ènìyàn kan wá kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi ẹ̀kọ́ nípa àṣà àti ìṣe tó wà ní ilẹ̀ Yorùbá, ilẹ̀ káàárọ̀ òjíire. Mo ní lórí àṣà ìsọmọlórúkọ la fẹ́ sọ̀rọ̀ lórí lónìí. Àkọ́kọ́, Yorùbá gbàgbọ́ pé nǹkan pàtàkì òun ni ọmọ jẹ́. Tí ènìyàn bá ṣe ìgbéyàwó tí kò bá bímọ, inú àwọn òbí tàbí inú àwọn ènìyàn kò kí ń dùn. Wọ́n nígbàgbọ́ pé ẹni tọ́lọ́run bá kọjú sí ṣe lóore, òun ni ó ń fi ọmọ ta lọ́rẹ. Ẹ̀bùn pàtàkì òun ni ọmọ jẹ́. Lónìí a máa mú ní ẹyọ kọ̀ọ̀kan èjèèjì. Nígbà tí a bá bímọ ní ilẹ̀ Yorùbá, lẹ́yìn tí Ọlọ́run tá ti ṣègbéyàwó tán, tí Ọlọ́run ti gba àdúrà, tí ó ti bímọ, ohun tó kàn ni oníkálukú ló ní bí wọ́n ṣe ń ṣe. Wọ́n ní ìdálùú ìṣèlú bí a ṣe ń ṣe ní bíbà èèwọ̀ bòmíì. Bó ní kálukú ṣe ń ṣe àṣà ìsọmọlórúkọ ẹ̀ ó yàtọ̀ sí bí àwọn mìíràn ṣe ń ṣe. Ohun àkọ́kọ́ ni wípé nígbà tí a bá kọ́kọ́ bímọ, a mọ̀ pé mo tí lórúkọ. Irú àwọn ọmọ bẹ́ẹ̀ là ń pè ní túnfúlù, àròbó. Nígbà tí wọ́n ti fún wọn ní orúkọ, àwọn la máa ń pè ní àròbó, túnfúlù, ẹ̀jẹ̀ àlejò ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní kété tán bá ti bí ọmọ nílẹ̀ Yorùbá, àwọn èèwọ̀ ìdílé kọ̀ọ̀kan wà tí a máa ń tẹ̀lé. Lórí ètò yìí la máa mú àwọn amọ̀sọ̀rọ̀ nípa oríkì àti àwọn èèwọ̀ ìdílé kọ̀ọ̀kan tó rọ̀ mọ́ ọmọ bíbí. Ṣùgbọ́n a máa mú ọmọ ní ẹyọ kọ̀ọ̀kan èjèèjì. Bóyá ní ìbéèrè kan tí ẹ fẹ́ béèrè, ẹ lè tẹ àtẹ̀ránṣẹ́ yín sí orí ìkànnì yìí. Màá fún yín ní èsì ìbéèrè tí ẹ bá fẹ́ béèrè. Tàbí kí ẹ tó kúrò lórí ètò lẹ́nìí, máa fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ iléeṣẹ́ wa síta. Ẹ tẹ àtẹ̀ránṣẹ́ yín síbẹ̀ tàbí kí ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà. Àwa yóò dá yín lò ní kété tí ẹ bá ṣe béèrè ìbéèrè yín ni a máa dá yín lò. Ẹ pè sórí ìkànnì yìí, ẹ pè sórí ètò bí a ṣe ń ṣètò lọ́wọ́, bóyá ẹ fẹ́ bá wa sọ nǹkan àbí òmíràn. 08101749764. Bóyá ẹ ní ìbéèrè kan tàbí òmíràn tí ẹ fẹ́ béèrè, ẹ pè sí orí ìkànnì yìí, a ó dá yín lóhùn ìbéèrè yín. Mo bá bọ̀ torí pé ẹni tó bá lọ òun ló bá kú. Lórí ìkànnì Yorùbá Media and Entertainment World náà la wà. Nígbà tí a bá ti bí ọmọ sáyé tán, gẹ́gẹ́ bí ohun tí a fi bẹ̀rẹ̀, mo sọ wọn mo ní ẹ̀bùn pàtàkì ní ọmọ bíbí jẹ́ fún tolórí tẹlẹ́mù ní gbogbo ibikíbi tí èèyàn bá wà. Ẹ̀bùn pàtàkì ní ọmọ bíbí jẹ́. Látìgbà tí a bá ti bí ọmọ sáyé ní onírúurú ètò ló ti máa lọ. Ẹ ká bẹ̀rẹ̀ báyìí. Ní ayé àtijọ́, ọjọ́ keje ni a máa ń sọmọ lórúkọ. Ní ayé àtijọ́, ọjọ́ keje la máa ń sọmọ lórúkọ. Ṣùgbọ́n àwọn ìdílé kan wà bí ìran Olúkòyí, Olúòjé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tó yẹ pé ọjọ́ kẹjọ àwọn máa ń sọmọ tí wọn lórúkọ. Ṣùgbọ́n tó bá jí irú wọn á sọ ọmọbìnrin wọn ọmọkùnrin wọn ní orúkọ ní ọjọ́ kẹsàn-án. Nígbà tó máa sọ ọmọbìnrin wọn lórúkọ ní ọjọ́ keje. Ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ìbejì ni, wọ́n sọ wọ́n lórúkọ. Bá jẹ́ ìbejì ọkùnrin, wọ́n máa sọ wọ́n lórúkọ ní ọjọ́ kẹsàn-án. Ṣùgbọ́n tó bá jẹ́ ọkùnrin kan, obìnrin kan ni, wọ́n á sọ wọ́n ní orúkọ ní ọjọ́ kẹjọ.
wọ́n sọ wọ́n lórúkọ ní ọjọ́ kẹjọ. Mo ti sọ síwájú, mo ní bí a ṣe ń ṣe ní ibìkan èèwọ̀ ibòmíì. Ọ̀gbẹ́ni Alákìtàn Ṣákírù Àkànbí, ẹ ṣé mo dúpẹ́. Wọ́n ní ẹ kú iṣẹ́, ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé tí ẹ fẹ́ràn ìkànnì wa yìí, ẹ kàn bá wa fẹ́ràn rẹ̀, ẹ sì bá wa share káwọn ènìyàn náà lè kọ́ ẹ̀kọ́ lóríṣiríṣi lórí ìkànnì Yorùbá Media and Entertainment World. Mo bá bọ̀ ni wọ́n máa sùn bí wọ́n sọ ọjọ́ keje wọ́n ṣe sọmọ lórúkọ ó yàtọ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀làjú tó dé ní ayé òde òní òun ló bàtẹ́ pé atọ́kùnrin atọ́bìnrin àti ìbejì ní ó jẹ́ pé ọjọ́ kẹjọ la máa ń sọ wọ́n ní orúkọ. Mo sọ síwájú, mo ní oníkálukú ló ní èèwọ̀ ìdílé tí wọ́n ń tẹ̀lé kí wọ́n tó sọ ọmọ lórúkọ. Ṣùgbọ́n ṣáájú ká tó sọ̀rọ̀ nípa èèwọ̀ ìdílé, ẹ jẹ́ ká lọ sí àkọsẹ̀jayé. Nígbà tí wọ́n bá ti bí ọmọ sáyé ní àárọ̀ ọjọ́ ìsọmọlórúkọ gan, ẹni tó jẹ́ àgbà ilé, tó jẹ́ àgbà bàbá àgbà nílé pẹ̀lú ìyálé ìyá ọlọ́mọ tàbí ìyálé ilé, ẹ ti mọ̀ pé ní ayé àtijọ́ a máa ń ní àwọn ìyálé ilé, wọ́n máa gbé ọmọ yẹn lọ láti lọ wo àkọsẹ̀jayé ọmọ náà. Kí là ń pè ní àkọsẹ̀jayé? Àkọsẹ̀jayé ni ohun tí ọmọ máa dì tó bá di ọjọ́ iwájú. Ṣùgbọ́n ọ̀làjú dé ti jẹ́ ká gbàgbé gbogbo ohun tí a dáyé bá. Ṣàtẹ̀wọ́ àkọsẹ̀jayé ọmọ gan mọ́ sìn, kò sẹ́ni tó ráyè yẹn mọ́. Àwọn àkọsẹ̀jayé ọmọ mọ́, wọ́n á ohun tí ọmọ náà máa dì, wọ́n á wo ohun tí ọmọ náà fẹ́ jẹ́ lọ́jọ́ ọ̀la, tí ò ṣe pé bóyá ọmọ àkọ́kọ́ yà sí ibi iṣẹ́ tí ò yẹ kó yà sí. Kàn ṣe bẹ́ẹ̀ la ṣe ń ṣe láyé àtijọ́. Wọ́n ti mọ̀ irú èmi yìí sìn, bóyá wọ́n ti mọ̀ pé iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ọmọ yìí o, ẹ mọ̀jọ́ ṣiṣẹ́ mi o, iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí ni ẹjọ́ mọ̀ ṣe. Èyí tí wọ́n káwọn ọmọ kéékèèké jọ láti kékeré láti ní mọ̀ sọ̀rọ̀ lọ tí mo sọ̀rọ̀ lọ, kò ṣe pé ṣe mọ ìyàbàrá lọ sí ibi iṣẹ́ tí ò ṣe tèmi. Wọ́n ti mọ̀ pé ọmọ yìí o, àgbẹ̀ ni ó ṣe jẹun tí ó fi dèèyàn ńlá láyé. Iṣẹ́ àgbẹ̀ òun lè dáhùn òbí mi ó ti fojú mi sí. Ọ̀gá mi, èmi náà ń kí yín o. Bàbá mi Kúnlé Abíọ́nà, wọ́n ní ẹ kú ètò atọ́kùn, ẹ kú iṣẹ́ ọpọlọ. Ẹ ṣé bàbá mi, ẹ̀yin náà ó pẹ́ fún wa bí mo pẹ́ ti ń pẹ́ láṣà Aláwùrábí. Wọ́n ò ní jẹ́ kí ẹni ọmọ náà kó ṣiṣẹ́ mi torí wọ́n ti mọ ohun tí ọmọ náà fẹ́ dà láyé. Wọ́n dẹ̀ ti mọ gbogbo ẹsẹ̀ ifá, bóyá ọmọ yìí ó ní àwọn ètùtù kan tí àwọn òbí rẹ̀ gbọ́dọ̀ ṣe kí ọmọ yìí kí nǹkan báyìí má bàa ṣẹlẹ̀ sí lọ́jọ́ iwájú, kí ó má gbà ní àwọn ìdojúkọ ọ̀kan ní ọjọ́ ọ̀la. Wọ́n ti máa ṣe àwọn ètùtù yìí. Èyí ni wọ́n ṣe ní àárọ̀ ọjọ́ ìsọmọlórúkọ. Mo sọ síwájú, mo ní à ń bọ̀ lórí àwọn èèwọ̀ ìdílé kọ̀ọ̀kan, ṣùgbọ́n ní wọ́n kọ́ sọ̀rọ̀ nípa ìsọmọlórúkọ ká tó wá bọ́ sórí àwọn èèwọ̀ ìdílé kọ̀ọ̀kan. Torí gbogbo ìdílé ta ní nílẹ̀ Káàárọ̀ Oòjíire ló ní èèwọ̀ tí wọ́n ń tẹ̀lé, ṣùgbọ́n tí bá ní kí n yà bàrá síbẹ̀ yóò mọ̀ ìbọn bò bẹ́ẹ̀ tá sọ̀rọ̀ nípa èèwọ̀ ìdílé kọ̀ọ̀kan. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n mú lérèfé. Àwọn ìdílé kan wà ní ilẹ̀ Yorùbá tó jẹ́ pé ní kété tí wọ́n bá ti bí ọmọ yìí, orí àsàn ni wọ́n sọ yàrá ìyá ọmọ dì fódìdí ọjọ́ 7 tàbí ọjọ́ 9. Èèwọ̀ ìdílé kan nìyẹn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ àwọn ìdílé míì sì wà tó yẹ pé àtẹ́ ni wọn yóò ní ọmọ ó jẹ tọmọ ó fi pọ́jọ́ 7 tàbí ọjọ́ 9. Ẹlòmíì máa wò pé kí ló ń jẹ́ àtẹ́? Àtẹ́ ni oúnjẹ tí ò lépo, tí ò ní yọ̀, tí ò ní mọ́gí, tí ò ní rú, tí ò ní nǹkan kan. Òun ni ọmọ ó jẹ fún odidi ọjọ́ 7 tàbí ọjọ́ 9 tí wọ́n fi sọmọ lórúkọ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ làwọn ìdílé mìíràn sì wà tó jẹ́ pé aláǹgbá adarí kọ̀ọ̀kan
níyà ọmọ ò mọ̀ jẹ tí ọjọ́ ètò ìsọmọlórúkọ tí yóò fi pé. Ṣùgbọ́n mo yà bàrá lọ síbẹ̀ ni. Mo ti sọ fún wa pé lọ́tùn ni ètò wa lórí ìkànnì Yorùbá Media and Entertainment World tí a máa sọ̀rọ̀ yìí lórí. Lọ́tùn òun lètò wa. Mo ti sọ fún wa pé ọjọ́ ń bọ̀ tí a ó sọ̀rọ̀ nípa àwọn èèwọ̀ ìdílé. Mo kàn yà bàrá lọ síbẹ̀ ni. Ẹ jẹ́ kí wọ́n padà sórí ètò ìsọmọlórúkọ tí à ń sọ̀rọ̀ lórí. Báwo la ṣe wá ń ṣe ètò ìsọmọlórúkọ? Tàbí jẹ́ ń kọ́kọ́ sórí èròjà ìsọmọlórúkọ gan pàtó. Kí làwọn èròjà tí a fi ń sọmọ lórúkọ ní ilẹ̀ Yorùbá? A ti mọ̀ pé ọ̀làjú ti dé láyé òde òní. Àbí kí n má lọ síbi ọ̀làjú. Ẹ jẹ́ kí n máa bá lọ bí mo ṣe rọra ń bá bọ̀. Torí ẹni tó bá lọ ló bá kú. Láyé àtijọ́ àti láwọn èròjà ìsọmọ lórúkọ, mo mọ̀ pé àwọn bàbá mi, àwọn mọ̀mọ́ mi kan tí ń wò mí lé, wọ́n ti mọ̀ pé bẹ́ẹ̀ ni bọ́n ṣe ṣèmi náà lórúkọ ńgbà tán bí mi ń gbà náà nù. Gbà bọ́n ṣe ṣe ìsọmọ lórúkọ mi nù. Bá ọmọdé ò sì bá tàn yóò bá àrọ́bá. Àrọ́bá sì ni bàbá ìtàn. Lára àwọn èròjà tá a fi ń sọmọ lórúkọ ni omi tútù wà bẹ́ẹ̀, iyọ̀, àádùn, àtàrẹ, obì, orógbó, ẹja tútù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ní èròjà tí a fi ń sọmọ lórúkọ ní ayé àtijọ́. Ṣùgbọ́n ọ̀làjú ti dé. Ọ̀làjú ti jẹ́ ká gbàgbé gbogbo ohun tí a dáyé bá. Civilization ó ti jẹ́ ká gbàgbé gbogbo ohun tí a dáyé bá. Ọ̀làjú dé. Kí ni àwọn ohun tí à ń ṣe tí ọ̀làjú ti gbà lọ́wọ́ wa? Kí ni àwọn tí à ń ṣe tí ọ̀làjú tó ti jẹ́ ká gbàgbé? Civilization yìí ó ti jẹ́ ká gbàgbé gbogbo ohun tí a dáyé bá pátápátá. Ẹ jẹ́ ká gbé àṣà wa ìlárugẹ. Ọ̀làjú dé la wá gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjú dé la wá gbàgbé àṣà ìdílé wa. Civilization ló jágbá gbogbo tàdá ìbá. Ọ̀làjú dé la wá gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjú dé la wá gbàgbé àṣà ìdílé wa. Civilization ló jágbá gbogbo tàdá ìbá. Nínú àṣà ìdílé dáná máa ń pè kàn ó ní ìbálọ́mọ. Ìbálọ́mọ ló túmọ̀ sí tàn tàbí mọ̀ tuntun. Ló máa jẹ́ káwọn ènìyàn lè sọ́mọ wọn. Wọ́n á bò mí sórí ìbá ti ń pọ́n. Wọ́n á bọ́ wọn síbẹ̀ ìyẹn máa kàn lé. Wọ́n ní kí àsáré wọlé jáde lẹ́ẹ̀kejì. Ó jẹ́ mọ̀ bọ́ bó bá. Ọ̀làjú dé. Ọ̀làjú ti jẹ́ ká gbàgbé ohun tí a dáyé bá. Civilization ó ti jẹ́ ká gbàgbé gbogbo ohun tí a dáyé bá. Ọ̀làjú, ẹ̀yin náà wọ́n ní ọ̀làjú ó ti dé. Ara ọ̀rọ̀ ìdílé kan ni ọ̀gbẹ́ni alàgbà Saheed Òṣùpá mẹ́nubà pé wọ́n máa ní kí ìyá kó sáré wọlé kó jáde lẹ́ẹ̀méje. Ara ọ̀rọ̀ ìdílé kan nìyẹn. Báwo la ṣe wá ń lo àwọn èròjà tí a ti dárúkọ síwájú yìí? Báwo la ṣe ń lò láti fi sọmọ lórúkọ? A ó máa mú àwọn èròjà yìí lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì láti ṣàlàyé bí wọ́n ṣe fi ń sọmọ lórúkọ. Lórí ìkànnì Yorùbá Media and Entertainment World náà la wà. Ẹ jọ̀ọ́, ẹ bá wa fẹ́ràn ìkànnì yìí. Ẹ bá wa tẹ láìkì, ẹ kàn tẹ́, ẹ gbọ́wọ́lé ìfẹ́ràn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. Káwọn ènìyàn wá kẹ́kọ̀ọ́ lórí àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ káàárọ̀ òjíire. Kí àṣà, èdè àti ìṣẹ̀ṣe wa kó má bàa parun. Ó dọwọ́ èmi, ó dọwọ́ ẹ̀yin. Òun ló jẹ́ kí àwa náà gbé onírúurú ètò lẹ̀ fún wa tó sọ nípa ìṣẹ̀ṣe àti àṣà Yorùbá. Yorùbá wa lètò, ètò ní Yorùbá wa. Ẹ jẹ́ ká tẹ̀síwájú.
sọmọ lórúkọ lẹ́yìn tí wọ́n ti wo àkọsẹ̀jayé ọmọ yìí, bàbá tó jẹ́ àgbà ilé, tó jẹ́ àgbà ìdílé, baálé ilé, òun ló máa ṣe ìsọmọ lórúkọ, ló máa sọmọ ìlú lórúkọ. Wọ́n yóò máa mú àwọn kinní yìí lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti orí ẹja. Wọ́n ní orí ni ẹja fi ń la ibú já. Ìwọ lágbájá, ọmọ lágbájá. Ẹ jẹ́ kí n lò ní àpẹẹrẹ báyìí kí àlàyé mi lè yé wa. Sọ pé orí lẹja fi ń la ibú já o. Ìwọ Adélani, ọmọ ògo Olúwa, ó la aginjù ayé já o. Àbí ẹ̀yin orí náà ni ẹja fi ń la ibú já. Wọ́n ní ìwọ Adélani, ọmọ ògo Olúwa o, ó la ibú ayé já o. Lẹ́yìn tó bá ti sọ, torí wọ́n ya ẹja ìsí wẹ́wẹ́, wọ́n wá mú ẹja, wọ́n fi sọmọ ìlẹ́nu. Lẹ́yìn náà wọ́n ní kí ìyá ọmọ mu. Àwọn tó dẹ̀ wà ní ìpéjọpọ̀ náà wọ́n jẹ lára ẹja ẹ̀. Mo lérò pé ń bá mi bọ̀. Lẹ́yìn náà wọ́n tún mú mi. Wọ́n ní omi rèé o. Ìwọ Adélani, ọmọ ògo Olúwa, kò sẹ́ni tí bómi ṣọ̀tá láyé o. Omi la bùwẹ̀, omi la bùn, omi ò ní dọ̀tá rẹ o. Wọ́n kan omi yìí sí ọmọ ìlẹ́nu. Wọ́n ní kí ọmọ náà kó fi sẹ́nu. Àwọn tó wà níbẹ̀ náà wọ́n kan sí ẹnu ara wọn. Ẹ jẹ́ ká bọ́ sórí oyin. Wọ́n ní dúdùn dídùn là ń bá lé Olúkoyin. Ayé ọmọ yìí yóò dùn, yóò lóyin o. Wọ́n kan sí ọmọ ìlẹ́nu. Ìyá rẹ̀ náà ó kan sẹ́nu. Àwọn tó wà níbẹ̀ náà ṣe. Bẹ́ẹ̀ ni wọn yóò ṣe, tí wọn yóò fi gbogbo ohun tí a fi ń ṣàdúrà, tí wọn fi ṣàdúrà fún ọmọ yìí. Ẹ mọ̀ pé báwo wọn ṣe ń sọ ọmọ lórúkọ gan. Nígbà tí wọ́n bá lọ wo àkọsẹ̀jayé ọmọ yìí, ọ̀pọ̀ ibẹ̀ ni wọn yóò ti wò pé orúkọ wo làwọn ó sọ wọn. Àwọn àgbà bọ̀ wọ́n ní ilé là ń wò ká tó sọmọ lórúkọ. Tó ṣe bí òwe o. Wọ́n ní ilé là ń wò ká tó sọmọ lórúkọ. Orúkọ ọmọ sì ni ìjánu ọmọ pẹ̀lú. Ayé ló dojú kejì tí à ń mú orúkọ láti bí ẹ̀sìn àtọ̀húnrìnwá tá à ń sọmọ lórúkọ nú Bíbélì, orúkọ nú Kùránì. Orúkọ tó wà nínú tó jẹ mọ́ ìdílé ẹni ni a máa ń sọmọ ní ayé àtijọ́. Bí àpẹẹrẹ orúkọ tí mo lò sí tí mo ní Adélani. Kò sẹ́ni tó máa gbọ́ Adélani tí kò ní mọ̀ pé ìdílé ọba, òun ni ẹni tá à ń pè ní Délani ló ti wá. Torí pé wọ́n mú láti orúkọ ìdílé wọn ni. Àwọn tá a bá ti mọ̀, àbí ẹ jẹ́ ká mú àwọn orúkọ yìí kọ̀ọ̀kan. Ẹ jẹ́ kí n mú bíi 2 sí 3 nínú àwọn orúkọ ilẹ̀ Yorùbá. Ọmọ tí a bá bí láti ìdílé ọba, àwọn la máa ń sọ ní Adélani, Ọbáwùmí, Adélékè, Adékọ́lá, Adégbèmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọmọ tí a bá bí láti ìdílé Àyàn, àwọn ni à ń sọ ní Àyànwùmí, Àyànṣẹ́gun, Àyàngbèmí. Ọmọ tá a bá bí láti ìdílé Ọlọ́ṣun, àwọn la máa ń sọ ní Ọ̀ṣúnbùnmi, Ọ̀ṣúnwùmí, Ọ̀ṣúnfúntọ́, Ọ̀ṣúndára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà, àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní àkókò ìgbà tí a bí ọmọ náà gbà mìíràn, àwọn Yorùbá tún máa fi ń sọmọ lórúkọ. Bí àpẹẹrẹ,
ọmọ tí a bí sójú ọ̀nà àwọn là ń pè ní abíọ́nà tó yẹ pé nígbà tí ìyá rẹ̀ fẹ́ bí ojú ọ̀nà ló bí sí. Ẹ mọ̀ pé arìnrìn àjò ní àwọn ìyá ayé ìgbà náà, bóyá ojú ọ̀nà náà bí sí irú ọmọ bẹ́ẹ̀ àwọn la máa ń pè ní abíọ́nà. Tí Yorùbá bá ti gbọ́rọ̀ ọmọ wọn bá ti gbọ́rọ̀ irúfẹ́ orúkọ báwọn wọn ti mọ̀ pé bóyá ojú ọ̀nà nìyá rẹ̀ bí sí. Àwọn ọmọ tí à ń sọ ní Abíọ́dún àti máa mọ̀ pé bóyá àsìkò ọdún ayẹyẹ kan, bóyá wọ́n ń ṣọdún Ògún àbí ọdún Ọ̀ṣun, bóyá wọ́n ń ṣọdún kan ní àkókò ìgbà náà nínú ìlú náà, àwọn ni wọ́n bí. Àwọn là ń pè ní Abíọ́dún, ọdún ayọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ irú ọmọ tí a sọ ní Ìyábọ̀, Yéwándé, irú àwọn bẹ́ẹ̀ yẹn láti wò pé bóyá ìyá bàbá rẹ̀ ó kú nígbà tí ìyá rẹ̀ wà nínú oyún. Ìyẹn ọmọbìnrin ni o, tí ìyá bàbá rẹ̀ kú nígbà tí ìyá rẹ̀ wà nínú oyún. Nígbà tá a bá bí irú ọmọ bẹ́ẹ̀ yẹn àwọn la máa ń pè ní Ìyábọ̀, Yéwándé. Nígbà tí tó bá jẹ́ pé bàbá ló kú nígbà tí ìyá rẹ̀ wà nínú oyún, táwa bí ọmọ náà tó wá jẹ́ ọmọkùnrin, àwọn la máa ń pè ní Babátúndé, Babáwándé. Ọmọ tí a bí nígbà tí bàbá rẹ̀ kú, bóyá nígbà tí ìyá rẹ̀ fẹ́ bí, bóyá ó kù bóyá bí ọjọ́ mélòó kan tán máa bí ni bàbá rẹ̀ kú, irú àwọn ọmọ bẹ́ẹ̀ náà ń pè ní Babárímisá. Tó bá yẹ pé ìyá ló kú, bóyá bí ìyá ṣe bí tán kété tí ìyá bí tán ló kú, irú àwọn ọmọ bẹ́ẹ̀ la máa ń pè ní Ìyárímisá. Mo lérò pé ẹ ń fọkàn bá ètò wa bọ̀ lórí ìkànnì Yorùbá Media and Entertainment Network náà wà lá tá a ti ń dábì ẹ̀dùn, tá a ti ń rọ̀ bí òwe. Ẹ tẹ láìkì, ẹ ṣíà rẹ̀ pé kí wọ́n wá kọ́ ẹ̀kọ́ lórí ìkànnì yìí, lórí ìkànnì Yorùbá Media and Entertainment World. Ẹ pé àwọn ènìyàn pé kí wọ́n wá kọ́ onírúurú ẹ̀kọ́ nípa ìṣẹ̀ṣe àti ìtàn, ìṣẹ̀ṣe, àṣà àti ìtàn tó bá rọ̀ mọ́ ilẹ̀ káàárọ̀ oòjíire. Òun ni a wà fún lórí ètò yìí. Nínú àṣà ilé wọn tún máa ń ṣe kan sáyà àsìkò. Ìyàwó sì ní kọ́ bá ń wù lè yàrá tí ó ti ná. Wọ́n á wá ṣàdúrà sínú omi. Wọ́n á lómi bọ́ọ̀mù ìgbà ní látòrí lọ. Títí lọ́jọ́ ìbẹ̀rẹ̀ táyì kọ́ṣọ́. Wọ́n nítorí kó má gbà ẹ̀ṣọ́ nílé ọkọ̀. Civilization ló jáde bàbá ìgbà. Ọ̀làdúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làdúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Civilization ló jáde bàbá ìgbà. Ọ̀làjú ṣàlàṣe, òyìnbó ló ṣe wéjìwé. Ọ̀làjú ṣàlàṣe, òyìnbó ló ṣe wéjìwé. Ọ̀làjú ṣàlàṣe, òyìnbó ló ṣe wéjìwé. Ọ̀làjú ṣàlàṣe, olórí ìjà ètò pẹ́ẹ́pẹ́. Ọ̀làjú ṣàlàṣe, kó tó wá ní mọ́rí ìgbà. Ọ̀làjú ṣàlàṣe, ẹ̀sùn ti ìjà ètò pẹ́ẹ́pẹ́. Ọ̀làjú ṣàlàṣe, ó lòdì wọ́n wá kú wọn tó kó. Ọ̀làjú ṣàlàṣe, ètò ti ìjà ètò pẹ́ẹ́pẹ́. Ọ̀làjú ṣàlàṣe, ó lòdì wọ́n káwọn kú pàṣẹ ògbó. Ọ̀làjú ṣàlàṣe, ètò ti ìjà ètò pẹ́ẹ́pẹ́. Ọ̀làjú ṣàlàṣe lórí ìkànnì Yorùbá Media and Entertainment World. Mo lérò pé ẹ̀ ń gbádùn ẹ fọkàn bá ètò wa ti ọjọ́ tòní lọ lórí àṣà ìsọmọlórúkọ. Kí ẹ tó lọ sókè lóhùn lẹ́ẹ̀kan, mo sọ̀rọ̀ lórí pa àwọn oríṣiríṣi orúkọ tí a máa ń sọmọ ní ilẹ̀
Yorùbá. Bóyá ní ìpolówó ọjà kan àbí òmíràn tí ẹ fẹ́ kí a bá yín polówó lórí ìkànnì yìí, ẹ gbé wá sórí ètò. Àwa yóò bá yín polówó fún àwọn ènìyàn, fún àwọn olólùfẹ́ wa láti wá bá yín ṣe kíní. Ẹ mú ọjà yín wá kí a bá yín polówó ọjà yín. Bákan náà, bóyá ẹ fẹ́ ran àwọn ènìyàn lọ́wọ́ lọ́nà kan àbí òmíràn, ẹ wá sórí ètò yìí. Àwa yóò bá yín polówó ẹ̀, àwa yóò bá yín sọ bóyá o fẹ́ ran àwọn ènìyàn lọ́wọ́ tó o mọ bó ṣe máa sọ. Ara iṣẹ́ wa nìyẹn lórí ìkànnì, ohun tí àwa dúró fún nìyẹn. Lórí ìkànnì Yorùbá Media and Entertainment World tí a tún wà fún Yorùbá Foundation. Bóyá o fẹ́ ran ènìyàn lọ́wọ́ ni, bóyá ẹ fẹ́ fún àwọn ènìyàn wọn tí ọwọ́ wọn ò sórí tàbí tí ó kù díẹ̀ káàtó fún, tí ẹ fẹ́ ràn lọ́wọ́ lórí ìkànnì tiwa yìí, níléeṣẹ́ tiwa yìí, àwa ń ṣe fún àwọn ènìyàn. Bóyá o mọ bó wá ṣe máa rí ènìyàn kan, a máa bá yín ṣiṣẹ́ lé lórí ìkànnì. Ẹ pé àwọn ènìyàn, ẹ tẹ láìkì, ẹ share rẹ̀ fún onílé, ẹ pé onílé kìíní, onílé kejì, kí wọ́n wá kọ́ ẹ̀kọ́, kí wọ́n wá ṣe onírúurú nǹkan, kí àṣà wa má bàa parun. Ó dọwọ́ èmi, ó dọwọ́ ẹ̀yin, ó dọwọ́ èmi àti yín lórí ìkànnì yìí. Mo ń bá bọ̀ torí ẹni tó bá lọ, òun ló bá kú. Mo wà lórí orúkọ tí à ń sọ ọmọ nílẹ̀ Yorùbá. Mo ní ayé àtijọ́ a máa ṣiṣẹ́ lé lórí, ṣùgbọ́n ẹ̀sìn àtọ̀húnrìnwá tó dé, ó ti jẹ́ kí a gbàgbé bí a ṣe máa ń sọ ọmọ lórúkọ. Pé a kò máa mórúkọ nínú Bíbélì, a máa mórúkọ nínú Kùránì. Ṣùgbọ́n láyé àtijọ́, orúkọ tí èèyàn máa sọ ọmọ inú ìdílé ló ti máa mú orúkọ. Pé kò máa mú orúkọ, pàápàá àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àkókò ìgbà tí a bí ọmọ, ó tún máa ń rọ̀ mọ́ àwọn orúkọ tí a máa ń sọ ọmọ ní ayé àtijọ́. Mo ti sọ̀rọ̀ nípa àwọn orúkọ ìdílé kọ̀ọ̀kan tẹ́ pé ìdílé kọ̀ọ̀kan tí wọ́n bá bí, orúkọ báyìí là ń sọ wọ́n. Tí a bá bí eléyìí, orúkọ báyìí là ń sọ wọ́n. A ti sọ̀rọ̀ lé lórí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, mo ti sọ̀rọ̀ lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ nígbà tí wọ́n bá bí ọmọ. Ẹ jẹ́ sáré bọ́ sórí orúkọ àbíkú. Àwọn orúkọ wo ni a máa ń sọ àwọn àbíkú náà? Ọmọ tí a bá sọ ní Ṣaléwá, ikú kọ́ yìí, kò sọkọ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àti mọ̀ pé orúkọ àbíkú nìyẹn. Dúrósinmí, Ajá, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Torí Yorùbá nígbàgbọ́ nínú àbíkú, wípé ọmọ tó bá kú ó tún lè padà wá. Láti wá fún wọn ní àwọn orúkọ bẹ́ẹ̀ yẹn, wọ́n nígbàgbọ́ pé tí wọ́n bá sọ wọ́n ní àwọn orúkọ yìí, ó máa jẹ́ kí wọ́n dúró tí wọ́n ò ní lè lọ mọ́. Ẹ jẹ́ kí wọ́n bọ́ sára orúkọ oríkì. Orúkọ oríkì, àwọn ni orúkọ tí àwọn Yorùbá gbà pé tí wọ́n bá pe ọmọ, orí ọmọ máa wú tó rọ̀ mọ́ oríkì ìdílé. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti orí orúkọ ọkùnrin. Ara orúkọ oríkì tí wọ́n máa ń sọ ọkùnrin, mo máa mẹ́nu bà díẹ̀. Lára wọn ni Àkànbí, gẹ́gẹ́ bí orúkọ ọ̀gá mi kan tó tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa ń sìn, Ọ̀gbẹ́ni Alákítán Ṣákírù. Àkànbí, Àkànbí, Àyìnlá, Àkànní, Àlàbí, Àkànmú. Mọ̀ pé àwọn tó wọ̀ mí lé àti mọ̀ pé orúkọ tèmi lélẹ́yìí, orúkọ àwọn tó ń pè ní orúkọ oríkì yẹn. Ẹ kí wọ́n bọ́ sọ́dọ̀ àwọn obìnrin. Àwọn orúkọ oríkì tó máa ń sọ àwọn obìnrin, àwọn ni Àríkẹ́, Àṣàkẹ́, Àjọkẹ́, Àṣàkẹ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ni orúkọ tí wọ́n máa ń sọ àwọn obìnrin láti jẹ́ kí ọmọ mìíràn tó bá gbọ́ orúkọ oríkì ẹ̀ báyìí, orí ẹ̀ máa dìde jàn ní pé orúkọ mi náà pè báyìí, orúkọ mi náà Alájọkẹ́ o, Aláṣàkẹ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ọkùnrin míì tó bá gbọ́ orúkọ rẹ̀ báyìí, orí ẹ̀ máa wú pé
orúkọ mi náà pè báyìí, inú ẹ̀ yóò sì dùn, inú ẹ̀ yóò sì dùn tí wọ́n bá gbọ́ orúkọ rẹ̀. Lórí ìkànnì Yorùbá Media and Entertainment World, òun náà ni àwa báyìí tí a ti ń dàbí ẹdun, tí a ti ń rọ̀ bí òwe. Ọ̀gbẹ́ni Ọmọ́tóyọ̀sí Olúwatósìn, ẹ jọ̀ọ́ ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lẹ́yìn ètò kí a lè sọ̀rọ̀ dáadáa. Mo rí àtẹ̀jíṣẹ́ yín, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lẹ́yìn ètò èyí tí a máa fi síta lẹ́yìn ètò yìí. Ọlọ́run yóò wà pẹ̀lú gbogbo wa. Ẹ ká tẹ̀síwájú. Mo sọ̀rọ̀ lórí àwọn orúkọ tí à ń jẹ́ ní ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká wá bọ́ sí àwọn ọ̀làjú tó ti dé sí àwọn orúkọ tí à ń jẹ́ ní ilẹ̀ Yorùbá yìí, tàbí àṣà ìsọmọlórúkọ ní ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látorí àkọsẹ̀jayé. Kò sóhun tó ń jẹ́ àkọsẹ̀jayé mọ́ láyé òde òní. Àwọn òbí ò tiẹ̀ ń wò nítorí kí nìdí? Ìdí ni wípé ẹ̀sìn ìgbàlódé yìí ó ti gba gbogbo ohun tó yẹ ká máa wò gẹ́gẹ́ bí àkọsẹ̀jayé. Ẹ̀jẹ̀ Jésù ó ti bò wá, kò nílò kí lọ máa wá àkọsẹ̀jayé ọmọ. Àwọn oṣó ilé àti àjẹ́ ilé, ẹ ti mọ báwọn bàbá wa wọn wá ẹṣẹ wọn sọ, wọn ò ní gbàgbọ́ nípa àkọsẹ̀jayé pé wọ́n lọ wo àkọsẹ̀jayé rárá. Wọ́n máa ń wò wípé táwọn bá lọ wo àkọsẹ̀jayé ọmọ, bóyá ìyá ilé ọkọ kan wà tí ó ranjú mọ́ ọmọ àwọn tó ti mọ ọkọ tí ọmọ àwọn fẹ́ dì lọ́jọ́ ọ̀la, bóyá àbí ká sọ pé àlékún àwọn pé ìyálé mi tó lọ tó tẹ̀lé wọn lọ wò, bóyá ó máa yí ògo ọmọ àwọn padà fún tọmọ títí ẹ̀. Ara nǹkan àkọ́kọ́ tí wọn kì í ṣe ń wo àkọsẹ̀jayé ní ayé òde òní nìyẹn. Ohun mìíràn tí ó tún dàbí rẹ̀ tí ọ̀làjú tún gbà lọ wà ní wípé ọ̀rọ̀ ìdílé tí à ń ṣe láyé àtijọ́, ọ̀pọ̀lọpọ̀ ìdílé kò kí ń ṣọ̀rọ̀ ìdílé mọ́. Wọ́n pé èmi á ṣọ̀rọ̀ ìdílé, èmi á jẹ́ aláǹgbá adarí kọ̀ọ̀kan, Ọlọ́run ò ní jẹ́ jẹ́ aláǹgbá lárí kọ̀ọ̀kan, èmi mọ̀ wá máa jó oúnjẹ tí ò lépo tí ò ní yọ̀, Ọlọ́run ò ní jẹ́ kí n jẹ́. Tí Yorùbá dẹ̀ nígbà pé ó máa ń ṣe àkóbá fún ọmọ tí wọ́n bá ṣe ọ̀rọ̀ ìdílé fún. Ṣùgbọ́n láyé òde òní, wọ́n nígbà pé ìmọ̀ ìwé àti àwọn kankan kò jẹ́ ká ṣe ọ̀rọ̀ ìdílé mọ́. Ohun mìíràn tó tún dàbí rẹ̀ tó tún jẹ́ ọ̀làjú tó tún dé bá nísìn ni pé ọjọ́ tí à ń ṣe ìsọmọlórúkọ yìí, a kì í ṣe bẹ́ẹ̀ mọ́. Ó bá bí ìbejì, kó bí ọmọkùnrin àti ọmọbìnrin, ó bá bí ọkùnrin lọ́tọ̀ kó bí obìnrin lọ́tọ̀, ọjọ́ kẹjọ náà la máa sọ àwọn ọmọ yìí lórúkọ. Ọjọ́ kẹjọ kan náà ni a máa sọ lórúkọ. Ara ọ̀làjú tó tún dé ni wípé àwọn bàbá lé ní sọmọ lórúkọ láyé àtijọ́, ṣùgbọ́n láyé òde òní, bí a bá pe àwọn pásítọ̀ ìjọ wa kí wọ́n wá sọ lórúkọ, àwọn àáfàá, àwọn ìmáàmù, àwọn ni wọ́n nìkan wá sọmọ lórúkọ. Wọ́n sanwó àdúrà, wọ́n sanwó ọkọ, tàbí ká gbọ́mọ lọ sílé ìjọsìn kí wọ́n lọ sọmọ lórúkọ. Àwọn ẹlẹ́sìn ìbílẹ̀, àwọn tí wọ́n sì ń ṣe ẹ̀sìn àbáláyé wa ní ayé òde òní, àwọn nìkan ni wọ́n sì ń ṣe bí wọ́n ṣe ń ṣe láyé àtijọ́. Ṣùgbọ́n àwa tí ọ̀làjú tó ti dé bá ti gba ẹ̀sìn àtọ̀húnrìnwá, àwa yẹn á tẹ̀lé gbogbo ọ̀nà tí à ń gbà láti sọmọ lórúkọ, títí dórí àwọn èròjà tí a fi ń sọmọ lórúkọ ni wọ́n tẹ̀lé. Ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ mọ ohun tó ń jẹ́ atare dépò tí wọ́n fi atare ṣe ìsọmọ lórúkọ. Ọ̀pọ̀lọpọ̀ mọ ohun tó ń jẹ́ orógbó dépò tí yóò mọ bí wọ́n ṣe lo orógbó láti fi ṣàdúrà. Àfọpẹ́ fọ́lọ́run, òun ni ohun àkọ́kọ́. Allahu Akbar, òun lohun àkọ́kọ́. A tẹ̀lé bí wọ́n ṣe ń lo àwọn àṣà ìsọmọ lórúkọ ayé àtijọ́ tí wọ́n ń ṣe. Ohun mìíràn ni wípé bí a ṣe ń sọmọ lórúkọ ní ayé àtijọ́,
kọ́nà ń ṣe láyé òde òní. Màá lọ sínú bíbélì, wọ́n á mú orúkọ tí ìyá alágbájá sọ ọmọ rẹ̀, èmi náà ó sọ ọmọ ti tèmi nírú orúkọ bẹ́ẹ̀. Òun ni à ń ṣe láyé òde òní. Ẹlòmíì bí ká sí nǹkan, òun lórúkọ tí ó dé rí bẹ́ẹ̀ ní ayé àtijọ́. Wọ́n á sọ ọmọ lórúkọ á lọ rẹ́rẹ́rẹ́rẹ́, Olúwafẹ́mi, Ọlọ́run dúró tì ní Àtàndá, borúkọ wọn ó ṣe gùn lọ nìyẹn, tí ó dẹ̀ ní bá nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìdílé wọn gan mu. Ọmọ mi ò tiẹ̀ mọ̀ irú ọmọ mi tí wọ́n bí ní ìdílé Ifá, tó yẹ kán sọmọ ní Ifábíyì, Ifágbèmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọmọ mi rò mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀sìn àtọ̀húnrìnwá ló máa gbé karí, tá máa pọmọ ní Matthew, Jemima, àwọn orúkọ tó wà ní bíbélì tí àwọn òyìnbó amúnisìn tí wọ́n mú wá ní ìgbà náà, àwọn la máa ń sọ ọmọ. Orúkọ mìíràn tó yẹ pé àti ẹni lè sọ ìtumọ̀ ẹ̀ gan, òun náà máa ń sọ ọmọ lórúkọ. Tá a dẹ̀ ní àwọn orúkọ tó dùn gbọ́ létí tí a lè sọ ọmọ, àwọn orúkọ tó ṣe é mú yangàn tí a ní ní ilẹ̀ káàárọ̀ òjíire tí a lè sọ ọmọ wa. Ṣùgbọ́n ọ̀làjú tó dé, ó ti jẹ́ kí a gbàgbé gbogbo ohun tí a dáyé bá, ó ti jẹ́ ká gbàgbé gbogbo ohun tí a lè sọ ọmọ wa, gbogbo àwọn orúkọ tí a lè sọ ọmọ wa. Èèwọ̀ ìdílé kò gbẹ́yìn tí a máa ń sọ wọn. Lórí ìkànnì Yorùbá Media and Entertainment World náà la wà pẹ̀lú olólùfẹ́ yín, ọmọ yín Títílọpẹ́ ọmọ Ẹ̀sán, níbi tí a ti sọ̀rọ̀ lórí àṣà ìsọmọlórúkọ ní ọjọ́ tòní. Kí ẹ tún máa lọ lórí ètò lónìí, àyè wà fún yín bóyá ní ìbéèrè kan àbí òmíràn tí ẹ fẹ́ béèrè lórí ohun tí a sọ̀rọ̀ lé lórí. Bóyá ní ìbéèrè kan tàbí òmíràn, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín sí orí ìkànnì yìí, mo máa rí, mo dẹ̀ máa dá yín lò. Bóyá ẹ̀dẹ̀ lè kọ́ lédè èdè Yorùbá ni, ẹ kọ́ lédè Gẹ̀ẹ́sì, àwọn ò dá yín lò. Tàbí kí ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí màá tún fi síta lẹ́ẹ̀kan sí 08101749764, tàbí ó ní ẹni ohun kan àbí òmíràn tí ẹ fẹ́ béèrè, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti iléeṣẹ́ wa yìí, àwa yóò dá yín lò. Tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín sórí ẹ̀, ẹ tẹ láìkì, ẹ fẹ́ràn ìkànnì yìí, ẹ pe ẹbí, ẹ pe ọ̀rẹ́ láti wá kọ́ nípa iṣẹ́ abínibí, nípa àṣà, nípa ìṣẹ̀ṣe ilẹ̀ káàárọ̀ òjíire. Ọmọ méjì Adégbẹ̀san, ẹ ṣé àdúpẹ́, ẹ ṣé tí ẹ ń gbádùn wa, Ọlọ́run náà yóò nífẹ̀ẹ́ yín láṣẹ Aláwùrábí. Bóyá ní ohun kan tí ẹ fẹ́ kọ́, ẹ pe ará ilé kejì, ẹ tẹ share. Ọdún yìí ọdún ayọ̀ wa ni, ọdún yìí ọdún ìtura wa ni, ọdún yìí ọdún ìṣelógo wa ni. A jọ gbádùn ara wa bí èèbó bó ti ń gbádùn tíì lórí ìkànnì Yorùbá wa Media and Entertainment World. Yorùbá wa lètò, ètò ní Yorùbá wa, Yorùbá wa òun lètò, ètò ní Yorùbá wa lórí ìkànnì Yorùbá wa Media and Entertainment World. À ń bọ̀. Yorùbá wa lètò, Yorùbá wa lètò, ètò tó ká ní lọ́gbọ́n, ètò tó kó ní lóye, àṣà ìṣe Yorùbá ń kárí, látún lètò, lábala lètò, àṣà ìṣe aládùúrà fún ọmọdé kan lágbà ń gbà ètò láti ilé iṣẹ́ Media Entertainment Network, nílé lóko lókè òkun wọ́n gbà.
bàbá wa lórúkọ àwọn tí a jọ kọ́ wọ́n rìn wá sí orí ètò ní ti ọjọ́ tòní, olùkù mi, ọ̀rẹ́ mi, amójú ẹ̀rọ mi, ọ̀gbẹ́ni Adélàní Ògolúwa, mo kí yín kò ní rẹ̀yìn, lágbára Ọlọ́run àjíǹde ara yóò mọ̀ jẹ́ yín. Ọ̀gá mi, bàbá mi, alàgbà Kúnlé Abíọ́nà, kò ní rẹ̀yìn, láṣẹ Aláràbí ẹ kéré oko délé, àti aya àti ọmọ láyọ̀ láyọ̀ lẹ́wà, ibi kan kò ní dé bá yín. Ẹ̀yin olólùfẹ́ wa náà lórí ètò, mo kí yín, láṣẹ Aláràbí ọ̀nà kì í dín mọ́jọ́ kó má yọ, ọ̀nà kì í dín mọ́rùn kó má yọ. Nínú ọdún tí èmi àti yín jọ wọ̀ yìí, ọ̀nà kò ní dín mọ́ wa. Níbi tí àrùbẹ́ àkò ti sọ́nà ni Ọlọ́run Aláràbí yóò ti lànà fún wa. Èmi ọmọ yín, olólùfẹ́ yín, Títílọpẹ́ ọmọ Ẹ̀sán náà ni mo dágbére fún yín ní ọjọ́ tuntun wípé á pàdé ayọ̀, ká ríra láyọ̀, ká pàdé láyọ̀, ká má di olódì lẹ́yìn ara wa. Ohun mẹ́ta ni ọdẹ kì í pa: ọdẹ kì í pasán, ọdẹ kì í pòfo, ọdẹ kì í pàdánù. Gbogbo mẹ́tẹ̀ẹ̀ta kò ní dé bá mi, kò ní dé bá ẹ̀yin náà. Ẹ tẹ láìkì, ẹ ṣí ìkànnì yìí, láṣẹ Aláràbí owó tí ẹ fi ń ra ẹ̀rọ, tẹ fi ń ra káàdì sórí ẹ̀rọ bá tẹ fi ń wò wá, owó náà ò ní wọ́n yín. Ojú tẹ fi ń wò wá náà láṣẹ Aláràbí, ojú náà kò ní fọ́. Ire lójú owó rí, ire lójú yóò mọ̀ rí, ire lójú èmi náà máa rí. Ká ríra láyọ̀, ká pàdé láyọ̀, ká má ṣe olódì lẹ́yìn ara wa. Ire lójú owó rí. Ó dàbọ̀.